ọ̀rọ̀ ìwòsàn mo mú tọ̀ wá. Ọkùnrin nìyẹn ọyá bàbá Jésù pé ọmọ òun ti kú lọ ọkàn ó ti kú lọ bí ẹnikẹ́ni sí omi àbí abẹ́rẹ́ kọ́ rè yóò mọ̀ nìsàn. Ìbẹ̀rẹ̀ kò ti dúró di Jésù torí Jésù ti ṣiṣẹ́ ìyanu ẹ̀ wàásù ká ẹ̀rọ àkànjákun yá bàbá lébẹ̀. Kí ìṣe ọkọ̀ yíyọ olùkọ́ni lẹ́rùn kọ́ a lọ amúlé rẹ ọmọ rẹ ti kú kọ́ ṣùwọ́n ló gbọ́rú bá lúgbò kọ́ ẹ̀ àbá lọ́spítù kọ́ rẹ̀ àrìkè dókítà rẹ̀ àbọ̀bá lébẹ̀ wí ṣàtúnṣe ò yá gbọ́mọ alọ amúlé kò tí a wí èrò kàn sí àásọ̀kàn rẹ wọn àmọ́ kí Jésù mú dá lóhùn kíkẹ́ mọ̀ dáhùn lóhùn yẹ ọmọ rẹ yè torí náà mo ṣe á lọ ọ̀rọ̀ mo á lọ sí níbikíbi kan bá ti gbọ́ mi lórílẹ̀‐èdè àgbáyé mo á lálẹ́ Jésù wí ọmọ rẹ yóò yè àṣẹkú lórúkọ Jésù níbikíbi kan bá yà bá bóyá ilé ìwòsàn lọ yà wọn lọ nìkan kọ ṣàìsàn jẹ́ kí wọ́n yá ṣeré líbe o iná rán mi ẹ̀mí mímọ́ Ọlọ́run wọ́n ti bà lé mi wọ́n ti máa mi òróró yàn mí kí mi wàásù ìgbàlà fún òtòṣì ìtúríran fún afọ́jú tí n bá ti gbọ́ mi lọ́lọ́kùnrin ààyè ìyá mi bá o mo gbọ́ òun lé ọ lórúkọ Jésù ti Násárẹ́tì kété àìsàn kì í ṣe ọ́ kì í ṣọmọ rẹ kì í ṣulé rẹ mo parẹ́ lórúkọ Jésù. Bóyá ọ ti wí ọ wí ìwòsàn ọ ti tí lùgbà kí Jésù wá sáyé nùkàn ṣùgbọ́n òròyìn ayọ̀ mo mú kọ́ lọ́rọ̀ ni pé ọmọ rẹ yè o kó bá ti wá ṣèmi lọ yàrá nǹkan gbàgbọ́ màá tètè á dírun mi àdèmú gbàgbọ́ màá mú kó lébi mẹ́ẹ̀ẹ́ àní màá rẹ̀ akọrin ìyìn màá kọrin ògo iye lítẹrẹ o ó yà sìnkú nínú ọdún àbákọ ọkọ ṣàìsàn ni kò ti ná ó rì sún ọ wọ́n rí fẹ́ yọ àwí burúkú wíkà bá kan rè lọ níbi kan yà ni wá kọ́ bá rà àǹfààní gbọ́ làbàní wí Jésù wí ó yè èsùkú lójú rẹ̀ wí ẹ̀yẹ ni wí ó yè wí ọmọ rẹ̀ ni wí á kú lójú rẹ̀ Jésù mú ọ lára dá gba òmìnira gba ìtúsílẹ̀ lórúkọ Jésù ni mo gbàdúrà bẹ́ẹ̀ láárí o orúkọ mi Òjó ọmọ Àbálábí tán.